أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. الحمد لله الذي جعل ابتلاء الأنبياء والمرسلين تسلية للمؤمنين الصابرين. أصلي وأسلم على خاتم الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó fi àdánwò kan gbogbo àwọn ànábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́ nítorí k'Ọlọ́run lè bá fún wọn ní ẹ̀san tó pọ̀, kó lè bá fi wọn sínú àlìjánnà, àti nítorí kí àwọn olùgbàgbọ́ òdodo tá ń bọ̀ kálíbà dúró déédéé, kálíbà mójútó ẹ̀sìn Ọlọ́run, kẹ́ṣẹ̀ wa kó lè má bàa yẹ̀ kó lójú ọ̀nà Ọlọ́run nítorí àdánwò. Nítorí ẹ̀ Ọlọ́run fi fàdánwò kà wọn tó ti ṣáwájú náà àwọn ànábì Ọlọ́run, kọ́lọ̀ lè bá fi mú àwa náà dúró. Ọlọ́run bá aláà tí yóò ṣe báyìí yóò dá ká máa dúpẹ́ fún, àtún dúpẹ́ fọ́lọ́run lérí àdánwò, ìpè Ọlọ́run ṣe wọn tó fàdánwò kà wá. Nítorí pé bí orí ọba ṣe nínú àdánwò, Ọlọ́run ní fàdánwò kà yẹn. Àwọn ànábì Ọlọ́run ọba àwọn Ọlọ́run fẹ́ràn jùlọ. Kò sẹ́nìkan tó Ọlọ́run fẹ́ràn tó àwọn ànábì Ọlọ́run alayhimu salatu wassalam. Ìtumọ̀ ni pé nínú àwọn àmì téèyàn fi mọ̀ pé Ọlọ́run fẹ́ràn òun náà ni k'Ọlọ́run fàdánwò kà yẹn, k'Ọlọ́run wá bóyàn ní sùúrù lérí ẹ̀ téèyàn fi wá gba ládá lérí ẹ̀, àbí t'Ọlọ́run fi pẹ̀sẹ̀ rẹ́ fún yàn. Gbogbo àdáwò tó ti kọjá, Ọlọ́run adúpẹ́ p'Ọlọ́run fi kàn wá. Ẹ̀túngbọ́ Yorùbá jẹ́ wọn. Gbogbo àdáwò tó ti kọjá, adúpẹ́ t'Ọlọ́run fi kàn wá. Nítorí pé t'Ọlọ́run ò bá fàdáwò kàn yàn, èèyàn ní súnmọ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa bá ṣe dúró déédéé yìí, àdánwò ní sábàbí tá a fi dúró déédéé. Àìwá mọ̀ yóò rí míì t'Ọlọ́run bá láti fún wa látara àdánwò tó fi kàn wá, táwọn ò ṣe mọ̀dépò tí a dúpẹ́ rẹ̀. Àwa bẹ̀ Ọlọ́run bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀, gbogbo èyí tó ti lọ nínú àdánwò ọlọ́mọdé ó tún kàn wá mọ́ o. Àdánwò lè dáadáa débi pé kéèyàn máa tọrọ àdánwò, àmọ́ tó bá ti dé gbà pé dáadáa ló dé, àmọ́ má tọrọ ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam máa ṣàdúrà ní Allahumma inni a'udhu bika min jahdil bala. Èyí ń wá sọ pẹ̀lú agbára wọ Ọlọ́run níbi àwọn àjálù àdánwò ò ní bèèrè, àmọ́ tó bá dé gbà pé èyí tó jù bẹ́ẹ̀ lọ ti ṣe àwọn ẹni Ọlọ́run ọba, àwọn ànábì Ọlọ́run t'Ọlọ́run fẹ́ràn wọn jà wá lọ. Dáadáa lọ́padà wá jásí fún wọn. Gbogbo àdánwò tí ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa náà ọlọ́mọsájọ́ dá sí dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa. Ọlá agbára Ọlọ́run, ọlá àánú Ọlọ́run ọba wa. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó bá ẹni tí ó lóore jù àwọn ànábì Ọlọ́run, ànábì wa Muhammad, kó sì bá gbogbo àwọn sàábé rẹ̀ láì yọ nìkan lẹ̀ láàrin wọn, àti gbogbo àwọn aráalé rẹ̀ lápapọ̀. Ẹ̀yin mayami nínú ẹ̀sìn Ọlọ́run, èyí tí ó máa jẹ́ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa ní àárọ̀ yìí, òun náà ni ibtila'ul anbiya'i tasliyatun lil mu'minin. Àdánwò tó bá àwọn ànábì Ọlọ́run ọba tí Ọlọ́run ọba Allah sọ sínú Quran, tó ní ká ànábì fún wa nírò rẹ̀ sallallahu alaihi wasallam. Wọ́n ní ká mọ̀ pé nínú àwọn àǹfààní àdánwò àwọn ànábì Ọlọ́run òun náà ni tasliyatun lil mu'minin, ìmúdúró fáwa mùmínì òdodo. Lẹ́yìn náà ìtútù ojú fún wa. Àdánwò àwọn ànábì Ọlọ́run ọba yóò máa jẹ́ ìtútù ojú fún wa tá a bá ti ń kà á, yóò máa jẹ́ ìdùnnú fún wa lérí àdánwò tí wa ti ń bá wa yí. Ipe
agbádá tí gbogbo wa wọ̀ làdánwò náà àwọn ànábì Ọlọ́run ti wọ̀ síwájú àwa téèyàn bá mọ àwọn àdánwò tó kan àwọn ànábì Ọlọ́run èèyàn ó máa dunra rẹ̀ nú lérí àdánwò títí ẹ̀ lẹ́yìn náà àdánwò tèèyàn náà fúyẹ́ ìpè àwọn tó kúkú súnmọ́ Ọlọ́run ọba jù wá lọ àwọn náà lọ́kàn yìí kí wọ́n wá ń tòun kí n tèmi ẹ̀yọ́ màyá mi ibtila'ullahi huwa imtihanuhu kọ́lọ̀ ọ̀dányàn wò òun náà ni kọ́lọ̀ ọba Allah kó fi àdánwò kàn yàn ṣẹwárí àdánwò rẹ̀ tọ́lọ̀ ọba Allah máa fi kàn yàn yẹn ibtila'u Allah li ibadihi sunnatun kauniyya ọlọ́wọ́n ọba Allah ó ti pinnu lérí ẹ̀ ipe bóun ó ṣe máa ṣe nìyẹn nítọ́lọ́run lóhun ó ṣe ó ti sọ fún wa yí pé a'udhu billahi minash shaitani rajim ọlọ́ni wala nabluwannakum bishay ọlọ́run ọba ní ń dán yín wò pẹ̀lú nǹkan kan sá ń dán yín wò tó wù yẹn òun náà ni pé bóun ó ṣe ṣe nìyẹn bí ó ti ń ṣe lánàá nìyẹn bí ó ṣe máa ṣe léni nìyẹn lọ́la náà bí ó ṣe máa ṣe nìyẹn àwọn tó lọ wọ́n ti kà àdánwò tiwọn wọ́n ti lọ àdánwò tiwa náà ni gbogbo yìí ti ń ṣẹlẹ̀ sí gbogbo wa náà lásìkò tá a wà yìí ẹ wo orílẹ̀-èdè wa bó ṣe rí jama ẹ wò gbèsè ayé kálukú bó ṣe rí jama ẹ wò àwọn oríṣiríṣi àwọn àdánwò tí ń bá kálukú fẹ́ra àwọn àdánwò oríṣiríṣi tọ́lọ́run bá Allah tó jù sínú ìṣẹ̀mí wa tá n bá yí lọ́wọ́ báyìí wọ́n ní bọ́lá wọn ṣe máa ṣe nìyẹn àwọn tí ń bọ̀ náà àwọn náà ń bọ̀ pẹ̀lú àdánwò tiwọn náà ni ilé ayé ilé kíni jama ilé àdánwò tí wọ́n bá ti wá gbà pé owó ọ̀fẹ́ sí láyé ọmọ lọ sáré ní ọ̀kan náà àwọn àlùfáà wọn láìpẹ́ yìí ń sọ̀rọ̀ ó ní ma sọ́búrú wàyí ma lè kọ́bùrù ó ní mú kan bẹ́ẹ̀ ìmọ̀ sọ́búrú fi dúnìyà wàyí ma lè kọ́bùrù kò pé mẹ́ta nínú kó ṣe sùúrù nínú ayé sọ́bùrù àbí kó sì máa wọ sàárè lọ tọ́ bá ti lè ṣe sùúrù kí ló kù àyíra kí bọ́ọ̀ bá lè ṣe sùúrù ní ayé ìtókù náà ní kókó láyé tọ́ bá ti wà á mọ̀ pé òtí sí tọ́ fẹ́ lọ sàárè òtí sí tọ́ fẹ́ kú ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ pa ọ́ nísìn ó mú kan ilé méjì náà ni Daarul Bala wa Daarul Barzakh tí wọ́n bá wá ní sóòsè sùúrù ní àbókù èyí tó pọ̀ jù tí ìmánì ọ̀bá ti lọ òun náà ni pé a ṣe kí ni a ṣe sùúrù ọlọ́mọṣà fún mi ní tí ń sọ ọlọ́mọṣà fún mi sùúrù ọlọ́mọṣà fún yín náà ní sùúrù àwa bẹ̀ pẹ̀lú agbára rẹ̀ nìkọ̀ọ̀kan wa mọ́ṣà fún ọ ní ìmánì tá a fi gbé tí wọ́n ní kò ní sáláì mọ́ṣẹ̀lẹ̀ ìmánì lókùn tó fi tọrọ ẹ̀yọ́ mayami wal anbiya'u kulluhum ashaddu bala'a wọ́n ní ẹ̀wà rí gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ti sáwájú wa gbogbo wọn pátá láìyọ nìkanlẹ̀ nínú wọn àtàwọn tọ́lọ́run ọba Allah dárúkọ wọn àtàwọn tí ọlọ́run ọba Allah ṣe kíni tí ò dárúkọ wọn kulluhum mubtalun gbogbo wọn ni wọ́n ràdánwò láyé torí àyíní jẹ́ wọ́n ràdánwò ní kámọ̀ wáyé nígbà wọn ti wálé ayé yẹn wọ́n gbọ́dọ̀ ràdánwò laqad khalaqnal insana fi kabad ọlọ́run la dá yín sínú àdánwò sáwọn ìwá sèèyàn àwọn nábì ọlọ́run ọba èèyàn làwọn náà ilé ayé ilé àdánwò sì ní nígbà wọn sì ti wáyé yẹn àwọn náà gbọ́dọ̀ ní kíní àwọn náà gbọ́dọ̀ ládánwò kẹ́nìkan wọn máa sọ pé pírọ́blẹ́mù pọ̀ pírọ́blẹ́mù rẹ nígbà mi ò lè mọ́tò tẹni tí ń ṣe wáàsí fún ọ ìpè kò ṣe sùúrù ẹlòmíì ò ní ìṣòro òun pọ̀ ó lè jẹ́ ọ̀kan náà ní ìṣòro tó ní mẹ́wàá rẹ̀ lẹ́nìkan ní tóun fẹ́ rẹ̀ ní káàkiri títì ìgbẹ́ nìkan wà ní ayé kò ní face challenges àfi tó bá sí ní ayé ọ ma palẹ̀ mọ́ ista'iddu lil ibtila èyí ma palẹ̀ mọ́ fàdánwò ni ìpè tó wà tún jílé ní o èwo ní o tún ṣẹlẹ̀ lẹ́nu torí ojoojúmọ́ nìkan ṣẹlẹ̀ ẹgbẹ́ta ní sàṣálà ní ká máa ṣe nínú àdó Allahumma inni a'udhu bika min sharri hadha al-yawm min sharri ma fi hadha al-yawm wa sharri ma ba'da ojoojúmọ́ ní sharru ń sọ̀kalẹ̀ aburú ń sọ̀kalẹ̀ ẹni kan lọ́mọ kọ́lọ́mọ fa burúkú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àfọwọ́ Sa'd ibn Abi Waqqas wọ́n níjọ́ kan oye
ọlọ́lẹ̀ bí ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam bàtọ́ dọ́dọ̀ ànábì ó ní ya Rasulullah ó ní ìwọ òjíṣẹ́ Ọlọ́run ya Rasulullah ìwọ òjíṣẹ́ Ọlọ́run ayyun nasi bala'a àwọn olàdánwò wọn pọ̀ láyé jùlọ qala al-anbiya ànábì ní àwa ni àwa ànábì Ọlọ́run thumma al-amthalu fal-amthalu ànábì náà lẹ́yìn náà lọ́wọ́ kan àwọn tí wọ́n bá tún ṣe bí wa táwọn náà ń ṣe bí olùgbàgbọ́ òdodo àwọn wòlíì Ọlọ́run àwọn wòlíì lọ́kàn nínú riwaya kan ànábì ní thumma as-salihun ànábì ní àwọn ẹni rí àwọn àfáà lọ́kàn àwọn wòlíì àárín ọmọ ìyá mi àwọn ànábì Ọlọ́run ọba àwọn làdánwò wọn pọ̀ jù lẹ́yìn àwọn ànábì Ọlọ́run àwọn olókù àwọn tó tún jọ wọn fayubtala ar-rajulu ala hasabi dinihi ànábì ni wọ́n máa dá ẹnìkọ̀ọ̀kan wọn wò lérí ẹ̀sìn bẹ́sẹ̀ wọn bá ṣe tó fàyín kana dinuhu suliban tó bá yìí jẹ́ pé ẹ̀sìn wọn ọba jẹ́ ẹ̀sìn tó nípa dáadáa ó ní ìmánì rẹ̀ ọkọ̀ǹkì dáadáa ọgbọ́ Ọlọ́run ọba gbọ́ ọgbà pé kò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ó sì gbà pé Ọlọ́run ọba tí dáyàn wò ní istadda bala'uhu wọ́n ní àdánwò tiẹ̀ wọ́n bùkún títí ó tún wá pọ̀ sí tẹ́nìkan òfin ní máa sọ pé ní gbogbo àtàjọ jẹ́ ẹlẹ́sìn Ọlọ́run nìkan lọ́ba tó pé òun sì ń gbìyànjú àwọn tí ó gbìyànjú tóun gan àdánwò tí wọn ò tó tí tòun ọgbọ́n tí ànábì sọ ànábì ẹni tẹ́sìn rẹ̀ bá nípa dáadáa tó nímọ̀ni dáadáa wọ́n bu àdánwò tiẹ̀ wọ́n bùkún fún àdánwò tí ó tún lágbára díẹ̀ wọ̀nyí kana fi dini riqqatun ibtuliya ala hasabi dini tó wá jẹ́ pé ìmọ̀ni fẹ́lẹ́fẹ́lẹ́ ní sekínì ní ń gbé ká dèdè àdánwò fẹ́lẹ́fẹ́lẹ́ ni wọ́n máa fi sekínì ni wọ́n máa fi kàn nígbà tí mo ka àdísì yẹn ní àṣùbà yìí gbogbo àlà ń fẹ́ ká súnmọ́ Ọlọ́run ọba gbogbo àlà fẹ́ kẹsìn wọn ó ṣe kíni kẹsìn wọn tún lékún bá a ṣe ń béèrè kẹsìn wọn lékún yẹn kíní ń bọ̀ wájẹ mọ́ àdánwò àmọ́ àdánwò yẹn kò kí saburú téèyàn fi ní sí gbọ́ nìyẹn pa nígbà téèyàn súnmọ́ Ọlọ́run ọba tó wá ní yọmọ kàdánwò Ọlọ́run ọba ó fi bu dáadáa sínú ayé ẹ̀ yóò wá fi bu dáadáa kalẹ̀ fún lọ́rùn èyí máa ń fi àbá kékeré gba ńlá ni lóòsọ ní máa jẹ́ kí ṣètọ́nù ọmọ bọ́ sọ̀rọ̀ yìí pé wọ́n ní ọkàsíkárò wọ́n ní kọ́ ọmọ sàdúà wọ́n sàdúà wọ́n ní o ti sàrà wọ́n ti sàrà wọ́n ní òdìdé lóru èwo tún lélẹ́ yìí èyí tọ́lọ́wọ́n bá aláàbá fi kàn ọ́ lẹ́yìn ìgbà tí ìmánì rẹ ti ní pantán tó ti dúró tán Ọlọ́run fẹ́ fún olóore ńlá ni tọ́jú pé kò sí nǹkan kan tó lè fi gbà lọ́dọ̀ Ọlọ́run àfi pẹ̀lú àdánwò yẹn ẹ̀yọ́ mayami nígbọ̀dọ̀ wá rí báyìí wa mal hikmatu fi ibtila'il anbiya kí ni àríwòye tí ń bẹ ń bi kọ́lọ̀ ń fi àdánwò kan ànábì rẹ̀ àwọn ànábì rẹ̀ àwọn náà ni òjíṣẹ́ àwọn náà ló rán sáyé àwọn náà ló fẹ́ràn jù kí wá ìtọ́lọ̀ ń fi wá ń fàdánwò kan wọ́n ní alákọ̀ọ́kọ́ li rafi darajat kọ́lọ̀ wọn bá aláà kó lè gbé wọn ga nípò nínú àlìjánà àwọn kò kan wà láàlìjánà irun ẹgbẹ̀yàn débẹ̀ àwọn àpò kan bẹ nínú àlìjánà àwọ̀ ẹgbẹ̀yàn débẹ̀ àwọn àpò kan wà nínú àlìjánà sàká ẹgbẹ̀yàn débẹ̀ àdáwò ní ma gbẹ̀yàn débẹ̀ tẹ́ bá fẹ́ dẹ́kọ̀ yẹ jama àfikọ́ dáadáwò lórí pé àdáwò bá ti dé bá àwọn ẹni rẹ̀ wọ́n máa ṣe sùúrù wọ́n sì máa ní husnu dhanni billah wọ́n máa ru èrò dáadáa sọ́lọ́ wípé Ọlọ́run tó pa tààrọ̀ yìí ó fẹ́ fún mi ní kankan ní wọ́n sì pè wọ́n ní ọmọ rẹ̀ ó ti kú láàrọ̀ yóò ní alhamdulillah inna lillahi wa inna ilayhi raji'un allahumma ujurni fi musibati wa akhlif li khayran minha lami fún mi ní sùúrù lérí musiba yìí wá fi oore tó ju ọmọ tó gbà yẹn fi rọ́pò fún mi oore tó jọmọ lọ sí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run lóòótọ́ bẹ́ẹ̀ bá rí oore yẹn jọ́ kíyámà èyàn fẹ́ tà mọ́ná kí gbogbo ọmọ yóò kú láyé ìpín tọ́lọ̀ ń bù kalẹ̀ fẹ́ni tọ́mọ ẹkú ni a máa ìtọ̀rọ̀ kọmọ kú o wọ́n tọrọ kọ́lọ̀ ń pọ̀ mọ́ ẹ o torí pé ìbànújẹ́ ọlágbára
àmọ́ tó bá dé ó gbà pé Ọlọ́run fẹ́ fún ọ ní dáadáa kan tó ju ìyẹn lọ. ṣé gbogbo nǹkan tó Ọlọ́run fún yẹn Ọlọ́run ló kù ní gbogbo ẹ̀ tẹ́lẹ̀? kọ́lọ́run bá aláàkọ́ mọ́sá ìṣàánú wa. àfọwọ́ Sa'd bin Abi Waqqas wọ́n ní ó lè bá Ànábì sallam ó wá rí Ànábì tí Ànábì daṣọ bora al-qatifa Ànábì daṣọ bora ó wá fọwọ́ lé Ànábì lára ó ní ooru gbígbóná ìsìn wa ń gbóná máa lọ́wọ́ ni ya Rasulullah òjíṣẹ́ Ọlọ́run ma ashadda hummaka ya Rasulullah irú bàwó lọ́wọ́ mú ọ̀yẹ́ wo òjíṣẹ́ Ọlọ́run, irú bàwó ló le tó báyìí tó fi di pé aṣọ gan fún rẹ̀ ti gbóná. nígbà tá a sọ gbóná báyìí bóò ni ara ṣe wá gbóná tó inna kadhalika yashtaddu alayna al-bala. Ànábì ní bí ṣe máa rí fáwọn ànábì Ọlọ́run nìyẹn, àdánwò tí wàá máa ń tún tóbi ju tiyín lọ. nínú ẹgbàá wa kàwọn ní ó akú kama yuqrajulani minkum. Ànábì ní tí ara bá ní èèyàn méjì nínú yín péènì táwọn méjèèjì yóò rí ní máa ń ṣẹlẹ̀ sáwọn àtàrà bá ní ẹnìkan nínú àwọn ànábì Ọlọ́run. wa yuda'afu lana al-ajr ibi à ń lọ nìyẹn. Ànábì ní àmọ́ o wọ́n ó fi fún wa ní ìpele nínú ládàá ni a fi ga nípò ni o. wọ́n fi àdáwò elevate yàn sókè. tani ó fẹ́ dókè inú wa jẹ mọ́? kò sẹ́nìkan tí ó fẹ́ dókè. nínú tó fi dókè tó fi pánkè tọ́lọ́wọ́n bá aláwọ̀ fi gbé ọ dókè nínú wìláyà oníkọ́lọ́ dán o. ọ wá gbọ́dọ̀ tọrọ àdánwò nítorí ànábì ní ìtọrọ àdánwò. ànábì sọ fẹ́ nìkan pé wasallallahu al-afiya. ànábì ní tó bá béèrè nǹkan àfíà ni ó béèrè lọ́wọ́ Ọlọ́run, mọ́ béèrè àdánwò. ọlọ́mọsá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa. ànábì wá ka àdísì míì tọ́jọ́ ta àkọ́kọ́ yẹ. faqala ya Rasulallah ayyun nasi ashaddu bala'a. àwọn olàdánwò wọn pọ̀ jù. qala al-anbiya'u thumma salihun. ànábì láwọn ànábì Ọlọ́run lẹ́yìn náà àwọn ẹni rí àárín yín ni. ló sì jẹ́ pé àdánwò tá a wá wí yìí jàmá oríṣiríṣi wà níwájú Ọlọ́run. ibtila'u al-anbiya'i tasliya. ìdí pàtàkì tọ́lọ́run fi ń fi àdánwò kan àwọn ànábì Ọlọ́run ọba kí lápá alákọ̀ọ́kọ́ sìn kọ́lọ́run lè gbé wọn ga kí wọn náà lè kọ́gbọ́n ń bẹ̀ kọ́ mọ̀ pé ìgbà súnmọ́lọ́run sí tó yẹ kọ́lọ́run tó máa ṣe fún wa ní àwọn tó súnmọ́ Ọlọ́run bá jù ọ lọ Ọlọ́run tó tèyí tó le jù títí ẹ lọ fún wa. ẹlẹ́ẹ̀kejì nínú ìdí pàtàkì tọ́lọ́run fi àdánwò kan àwọn ànábì Ọlọ́run ní tẹ́sílẹ́yà kó máa jẹ́ ìtùnú fáwa, ìtutù ojú fún wa, ìrọ́jú fún wa, ìmúwadúró. ìpè tí wọ́n bá ń pé títì ẹ̀ pọ̀ táwọn ànábì pọ̀ ju tiẹ̀ lọ. Ọlọ́run sì fẹ́ràn àwọn ànábì jù ọ lọ. tẹ́sílẹ́yà yata'assawna bi sabrihim. àwọn olùgbàgbọ́ òdodo wọ́n á máa fi ìtàn àdánwò àwọn ànábì Ọlọ́run ọba wọ́n á máa fi dunra wọn nú lásìkò àdánwò, wọ́n á máa fi múra wọn dúró. kò ní jẹ́ wọ́n rí kàásì kankan èyí tó yẹ kó ní hypertension tó ní stroke ó ní depression àbí kó pokùnso. àwọn ìtàn àwọn ànábì Ọlọ́run ọba lérí àdánwò wọn yóò mú wọn dúró, kò ní jẹ́ kí wọ́n ṣe kíní, kò ní jẹ́ kí wọ́n sì ṣe. wa yatakhaffafu al-alam wal-huzn. pain ni wọn yóò wà mọ níwọ̀n ba, ìbànújẹ́ wọn yóò mọ níwọ̀n ba nítorí ìtàn àdánwò àwọn ànábì Ọlọ́run tó ti ṣe kíní tí wọ́n ti gbọ́. tá a fẹ́ rí nínú àdánwò tọ́lọ́run fi kàn àwọn ànábì Ọlọ́run òun náà ni pé a lè mọ títóbi Ọlọ́run, lẹ́yìn náà a lè gbà pé gbogbo àwọn ànábì Ọlọ́run ọba àbàrà ni wọn kì í sọ Ọlọ́run, wọn ò sì lágbára láti ṣe bí Ọlọ́run. ẹni wọ́n fàdánwò kàn ẹ̀sọ́ lè fàdánwò kàn yàn ẹni wọ́n fàdánwò kàn ẹni tí ò bí ma nú wọn só lè fún yàn lọ́mọ, ẹni tí ò lówó nú wọn só lè fún yàn lówó, ẹni tí ń rẹ̀ láàrin wọn só lè fún yàn lálàáfíà, ẹni wọ́n lé jáde lù nínú wọn ṣé èyàn lè máa pè é pé kọ́ ràn wọ́n lọ́wọ́ kóun fi padà sílùú. ó jẹ́ àmọ́ bá ń ṣe mọ́ nígbà àwọn ànábì Ọlọ́run ọba basharun ẹ̀dá ni wọ́n. ó jẹ́ àtúmọ̀ títóbi Ọlọ́run bí wọ́n ṣe tóbi tó tí wọ́n tóbi tó tọ́lọ́run fẹ́ràn wọn tó òun ò lè ṣe tọ́lọ́run máa ń ṣe kíní òun ò ṣe tọ́lọ́run máa ń ṣe.
yarifa al-mubtala nínú àwọn wisdom tó wà nínú àdánwò àwọn ànábì Ọlọ́run òun náà ní ká gbà pé anna sábàbà lè bala àyànà lè rọ́fì darajati lè ajli dhunub nígbà míì tọ́lọ́wọ́n bá aláàbá dá wa wò ká má máa rò pé nítorí ẹ̀ṣẹ̀ wa nìkan ni nígbà míì lóòótọ́ Ọlọ́run máa ń dáyàn wò nítorí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ fadamdama alayhim rabbuhum bidhanbihim Ọlọ́run bá ní láwọn àwọn kan nígbà wọ́n ṣẹ̀ tán àwọn Ọlọ́run pa wọ́n rẹ́ ẹ̀ṣẹ̀ máa ṣe sábà bí àdánwò ń gbà mí àmọ́ gbà mí ẹlòmíì ò pé òun ni adódédé wọ́n ní a máa sinlọ́wọ́n wọ́n ní a máa ṣẹbọ́ wọ́n ní a máa dìde à ń dìde wọ́n ní a máa ṣàdúrà kí ló fi lọ́kàn balẹ̀ sàmùkú òun gbà pé tó ayé rìn kiri ọmọ mi a máa sá fún tán ní kí ká sá fún ìtọ́lọ́ ni a máa ṣe ajínà sí èwo tó lélẹ́yìn wọ́n ní tí wọ́n bá gbà pé torí àdánwò nìkan wọ́n ní tí wọ́n bá gbà pé torí ẹ̀ṣẹ̀ nìkan lè máa fi ń ràdánwò àwọn ànábì Ọlọ́run ọba kí ni wọ́n ṣe fọlọ́ látara bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé kì í ṣe torí ẹ̀ṣẹ̀ nìkan Ọlọ́run ọba aláàmọ́ ń gbàdánwò wá nígbà míì nítorí kó lè bá gbé wa ga nípò bíi táwọn ànábì Ọlọ́run ṣàǹkó tó bá ti dé nsìn èèyàn ó pe àyídà kó jẹ́ bí àbí kó jẹ́ bí àyídà kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ lọ́fà àbí kó jẹ́ pé Ọlọ́run fẹ́ ṣe kíni Ọlọ́run fẹ́ fi gbé mi ga nípò méjì yẹn lọ́mọ rò àmọ́ tó bá ti mọ̀ pé definitely ń gbọ́ ṣẹ̀tán níyà dé làdáwò dé túbá gbogbo àwọn àdán ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ kọjá lábí 40 years 30 years tó wọ́n rí consequences rẹ̀ ń sìn máa dúpẹ́ fọlọ́wọ́n bá aláàfin pẹ̀sẹ̀ rẹ̀ ni tó bá wá rí pé alhamdulillah tó àyẹ̀rìn kiri ọmọ mi o ọwọ́ tún Daaru sẹ́gbẹ́ kejì kí lẹ́gbẹ́ kejì Ọlọ́run fi ń ṣe kíní Ọlọ́run fi ń gbé ọ̀gá kò wá sí tí o ṣòro nínú méjèèjì bọ́lọ́run bá pèsè rẹ dáadáa ni bọ́lọ́run bá gbé ọ̀gá dáadáa ni àbí wọ́n pèsè yàn rẹ kí là ń gbọ́yé ìtumọ̀ ni pé kò ní di àmọ́ lọ́rùn tó bá rẹ èèyàn tí ń gbóná tara ń ro tara ń ta anabi ani labas tahuru inshallah anabi ni tó ṣe ọ yìí kò kí saburo aburú kele yòó labas Ọlọ́run ó fi fọ ẹ̀ṣẹ̀ rẹ mọ́ ni o àárẹ̀ yìí kò kí saburo Ọlọ́run fi fẹsẹ̀ mọ́ nǹkan méjì ni pé aburú ń bẹ lọ́hùn ẹni tọ́lọ́run bá fi rí jìn wàhálà ọ̀run ju táyé lọ ìyà àtọ̀run ju táyé lọ ajẹ́ pé àdánwò gan kápé lọ́lọ́run bá torí kápé torí ẹ̀ṣẹ̀ gan lọ́lọ́run bá fi fàdánwò kàn yàn dáadáa lọ́lọ́run ṣe kíní dáadáa lọ́lọ́run ṣe fún yàn nítorí pé tí ọba ẹ̀ṣẹ̀ kàfàrà ni wọ́n máa ń pè àbí ẹ̀hẹ́ Ọlọ́run tọ́ba rẹ̀ yẹn tí wọ́n ní Ọlọ́run kọ́ fi ṣe kàfàrà kọ́ bá fi ṣàkàrà àbí tí wọ́n bá fún ládàáwò tí wọ́n fi kàfàrà ìtumọ̀ ni pé ilé ìwọ̀nà lọ́run ẹlòmíì fẹ́ wọná lọ́run ń ṣe àwọn Ọlọ́run ọba aláàtí wá fi àdánwò pẹ̀sẹ̀ rẹ̀ kò ní wọná mọ́ tó bá ti dọ́run Ọlọ́run ọba aláàkọ́ mọ́sà mú adó kọ́ sànù wa ìtọ́jà máa ń sọ eléyìí àsìkò tá à ń lò lọ́wọ́ yìí Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí depression pọ̀ àdánwò tìjọba ń bẹ ńlẹ̀ àdánwò individual ń bẹ ńlẹ̀ àdánwò tiwọn nìkan ń bẹ ńlẹ̀ àdánwò àwọn ẹbí ń bẹ ńlẹ̀ àdánwò àwọn ọ̀rẹ́ àdánwò àlùmọ̀ àdánwò àwọn mùsùlùmí lágbàláyé ta ni ó jí láàárọ̀ tí ó rí ti ń ṣẹlẹ̀ ní Gaza ní èsì tínú ròdùn nígbà mi ó gbé àdánwò tirẹ̀ lọ́wọ́ ọmọ báyìí nǹkan ó tún ṣe bàbá rẹ̀ ó tún dì í mọ́ àdánwò tún bá ìyá ẹ̀ ó tún dì í mọ́ inú àwọn ọmọ àdánwò tún bá ó tún dì í mọ́ ó dé jàmá mọ́sálásí ìpè kí bàbá alágbájá láàárọ̀ yìí ó tún gbé yẹn náà kún tiẹ̀ bá a ṣe wáyé àrùn ru àdánwò káàkiri ní gbogbo wa àfẹ́ntí ọba ní ròrí àbí wéèrè àmọ́ èyí tọ́pọ̀lọ́ pé ẹni tí inú rọ̀ ń dùn láàrin wọn tó nǹkan àfi ká sì máa rọ́jú ká máa yí ẹ̀sìn padà ìdánilẹ́kọ̀ọ́ yìí jàmá afẹ́kọ́ mú wa dúró kẹ́nìkan má change ẹ̀sìn o àwọn oníṣẹ̀ṣe ń ṣe wọ́n ti gbé ní social media rẹpẹtẹ tí wọ́n sì sọ àwọn ọ̀rọ̀ ńláńlá wọ́n kọ́wọ́ bọnú Koran wọ́n kọ́wọ́ bọnú àdìsí àwọn náà mọ̀ pé táwọn sọ yóò rí bẹ́ẹ̀ ìwọ náà tó ń gbọ́ náà wọ́n náà mọ̀ pé ò rí bẹ́ẹ̀ àmọ́ tá bá repeat ẹ̀ dáadáa létí rẹ̀ wọ́n padà fà ọ́ lọ torí ṣètọ́n òun ní bẹ lẹ́yìn títí wọn ní ti ń tì wọ́n ọlọ́mọdé àdánwò kan wá o ilé ayé tá a wá yìí ọ lásìkò ó sì nígbà básìkò bá ti tó yọ agóyìn mọ́jì kankan dá la ilaha illallah mọ́jì ọ́ dàrú mọ́ lọ́wọ́ tó fi lọ lè bọ́ lọ èyí tó sì pọ̀jù nínú tí máa ń tú àṣírí gbàgbọ́ àdánwò ni ọlọ́mọba aláàkọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa àyọ́mọ̀ ayá mi wọ́n ní àdánwò tó lọ́n fi kàwà nábì Ọlọ́run ọba ó ń jẹ́ ìfọkànbalẹ̀ fún wa pé àdúrà máa ń gbà Adam Liyas wípé àgbọ̀dọ̀ jákàn lérí àbáyọ lérí àdánwò gbogbo àwọn nábì Ọlọ́run tí ma kà nísìn
ẹ gbọ́ pé ọlọ́run dá wọn wò ọlọ́run padà mú àdánwò kú ọlọ́run bá aláà ọ hàn lè mọ̀ ọlọ́run bá la dùn wọn nú ọlọ́run bá wọn nú jẹ́ ọ padà dùn wọn nú ọlọ́run bá aláà ó fa burú kan wọn ọlọ́run padà mú aburú náà kú níta àmọ́ gbọ́ nìyẹn ìtumọ̀ ni pé bí ọlọ́run ṣe fàdánwò kan wọn tọ́lọ́run ṣe padà yọ wọn kó náà àdánwò ẹ̀yin náà tẹ́yin náà bá dó déédéé ẹ̀yin náà padà sí kínní ẹ padà kó mẹ́ lẹ́yìn náà ó já mọ̀ pé àdúrà ń gbà ọmọ ìyá mi gbogbo àwọn ànábì ọlọ́run ẹgbẹ́ wọn náà ṣàdúà àdúrà náà kí wọn náà mọ̀ sí tọ́ba ti ṣàdúà ṣàdáwọ̀ yẹn lọ kò mí pé ìmí ò tún dé o ẹ̀ má tán rẹ o ìpè àdúrà yìí tẹ́ bá ti ṣe ò ní ní problem kankan láyé ẹ mọ́ àwọn pásítọ̀ ni wọ́n sọ yẹn ìpè àdúrà tí àwọn tá a fẹ́ fún ọ yìí o tọ́ba ti ṣe tán tó yí jáde láyé ò ní sí problem mọ́ irọ́ o problem kan lọ problem mi ò ti ṣe kí ni ètò ń bọ̀ káàtó wá pé òtún wá ń jẹ igbó ń jẹ ewé káàkiri ó ń ṣe bí wèrè ní máa ń ṣògùn ẹni tí orí ẹ̀ bá ti dàrú ní máa ń ṣògùn nítorí pé gbogbo oògùn tó fẹ́ fi yí kádàrá padà yìí òun gan fún ẹ̀ àdáwò ní lọ́tọ̀ ẹni bá ti débẹ̀ ò ti da aládàáwò àdáwò wo ló tó kí wọ́n gba ìmọ̀ni lára yẹn jẹ́mọ́ kí wọ́n gba nǹkan kan gbọ́ pé ó lè ní máa bẹ ó lè fún mi ó lè yí nǹkan padà nú ayé mi yàtọ̀ sí ọlọ́run kò sí àdáwò kan tó tó yẹn nínú àdáwò tí bá yẹn lé ayé. ayya ya ibadallah nata'allamu fi madaris al-anbiya ẹ jẹ́ wá wọnú tàn àwọn ànábì ọlọ́run ànábì Ádámù alayhi salatu wassalam òun náà ni bàbá gbogbo abara tó ń jọmọ èèyàn ọlọ́run ọba àlá ó ní igi yìí má jẹ́ o ànábì Ádámù jẹ́ ìgbà jẹ́ tán ní rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin ó sì bẹ ọlọ́run ọba faghfara Allahu lahu ọlọ́run ọba àlá sì fẹ́ríjì àmọ́lọ́ ní ebètọ̀ jáde kó lálìjánà inú àlìjánà inú gbádùn ni wọ́n wá ní kọ́mọ̀ bọ̀ wá sórí ilẹ̀ ṣé méjèèjì jọra wọn àdáwò tó kọ́ kan ànábì Ádámù ni àjánà títí ń jẹ títí ń mu tí ó dààmú àwọn àfáà kan ní sánmà ní nínú sánmà yẹn ń jẹ ń mu kò sí dààmú bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ ìṣàánú wa o ọlọ́wọ́ fún lọ́mọ ọ fún ní Hábílà àti kíní àti Kọ́bílà Kọ́bílà fẹ́fẹ́ Hábílà fẹ́fẹ́ yàwó Kọ́bílà ní ìyàwó tí Hábílà fẹ́fẹ́ náà lòun náà fẹ́ ṣe kíní lòun náà fẹ́fẹ́ ọlọ́run padà wá ní kọjá sọ́wọ́ Hábílà faqatala Qabilu Hábílà ọmọ bàbá kan náà làwọn méjèèjì ànábì Ádámù ló bí àwọn méjèèjì lójú ànábì Ádámù ní Kọ́bílà ló fi sá Hábílà pa wọ́n jáde àwọn burúkú kan wá jẹ̀mọ́ kọ́sẹ̀lẹ̀ sáfà kan sì pé wọ́n ní àwọn ọmọ rẹ̀ méjì táyì sákàyìndé ó sì pa síwájú lé ẹ wo ìtìjú yẹn àti ìdààmú yóò ṣe báyàn tó nígbà míì téèyàn bá ń ka ìtàn èyí lè má mọ bó ṣe tó kéèyàn wá wá apply sínú láìfẹ̀ ibi ká pé mi lọ́ba ṣẹlẹ̀ sí lásàmú àlá kọ́lọ́mọdé ṣẹlẹ̀ sí wa bó ní kàn bá rí ọmọ àfa ládùúgbò wọ́n fẹ́ jí sí ọlọ́run ọ̀kan dẹ̀ mú bá ọdẹ pàkejì síwájú ẹ̀ tí ń wò báyìí tọ́ bọ́lọ́run sì fẹ́ náà nìyẹn. Nábì Nuhu alayhi salatu wassalam ọlọ́run dá o pẹ̀lú àwọn àjọ elétí má gbọ́rọ̀ ó pariwo fún 950 years wa ma amana ma'ahu illa qalil ọlọ́run bá ní àwọn tó gbà fún àwọn tí ń tí báyìí náà ní 950 years ló fi pariwo la ilaha illallah nínú ẹgbà wa tí àwọn àlùfáà mi wọ́n ní wọ́n ju 40 lọ ogún méjì láti 950 years kí ìmọ̀ ẹgbà la ilaha illallah káàmọ̀ kọ́ àwọn gbọ́ wọn ò sì gbà káàmọ̀ kan wà lò kan sí kọ́ wá lo 90 years péré kọ́ wá jẹ́ pé èèyàn 40 lọ́gbà sọ́mọ̀ pé yóò máa pariwo káàkiri pé wàhálà àdánwò ló wá bá wọn àwọn èèyàn kọ́ mọ̀ tó gbá àdánwò bá yín lu yẹn
ẹ̀tọ́ ìtumọ̀ ẹni pé ìwọ náà lè bá àwọn èèyàn sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ yẹn kí gbogbo wọn gbọ́ ọ sọ tiẹ̀ nígbà míì tẹ́ bá lẹ́nu mi tẹ̀lé gbọ́dọ̀ ti yé inú yóò sì máa bàjẹ́ ìpè alájọ́ tá a ti ń pariwo tó ti ń fẹ̀yìn tí mọ́sálásí tá a rò pé gbogbo tá a sọ ló ń ṣe kí ni ló ń gbọ́. àwọn kan fẹ́ ṣe ìjọ ládùúgbò kan ìyá ìyàwó ètò ìwọ̀kì márùn nígbà dé venue àfa àwọn tó wà ládùúgbò wọn tó níbọ̀ wá ṣe prógámù fáwọn ọyọ lọ́ọ̀kan kódà ìyá ìyàwó mọ̀mọ́ wọ́n ń béèrè pé ó mú nǹkan wọ́n láwọn náà nù salamu alaikum ni ẹ bọ́ kì márùn lẹ̀ ẹ wá lọ nǹkan mọ́rí nítorí ẹgbẹ́ ẹ fẹ́ ṣe ìyàwó àfáàyè ni wà sí dàrú mọ́ wọn lọ́wọ́ ipe òun rò pọ́rọ̀ di yé yín ni aláàánú yudinina alayhinna min jalabibihin ọlọ́wọ́n bá ní gbogbo omi láyé obìnrin bá ti ń lọ jàlbábà ní kẹ́ máa ṣe kí ni jàlbábù ní kẹ́ máa wọ̀ ọwọ́ torí pé àwọn èèyàn ń bọ̀ àwọn ẹbí àwọn ará bíṣẹ́ yín ọwọ́ bọ́ọ̀lẹ̀ nítorí pé ọ̀fẹ́ kójú ó ti ọ́ lédè òfin ọlọ́run oníwàásí tó ń fẹ́ ṣe sí dàrú mọ́ ọ lọ òun mọ́ tó ń fẹ́ wí mọ́ pé ọ̀dà wọn nígbà tí àwọn tí wọ́n jòkó wájú wa láti bí ọdún mẹ́wàá tọ́rọ òye wọn kí lóun fẹ́ wá sọ lẹ́nìí ìmọ̀rí bẹ́ẹ̀ o ìmọ̀rí bẹ́ẹ̀ tí wọ́n máa mérí báyìí kọ̀gbọ́n kankan kọ̀gbọ́n kankan òun ti wo pé tẹ́ bá ti sọ tán tó òun ṣe lòun ṣe kí ni lòun máa ṣe ó lè ṣẹlẹ̀ sáfà kí wọ́n sọ ní títí ẹ̀ gbígbà tí wọn ò sí ní ọrùn rẹ̀ ní máa ṣẹlẹ̀ sóbi náà ọtọ́mọ ọ̀hákùnrà òun lọ lé kéwú mọ́dásà mẹ́jọ lọ́lọ́ síbẹ̀síbẹ̀ ọkàn ògbé kan ibtila'u bi zawjati mushrika inú àwọn àdáwò tọ́ka ànábì Nuhu òun náà ni pé òun gbọ́ Ọlọ́run gbọ́ ànábì Nuhu ìyàwó rẹ̀ sì jẹ́ lẹ́bọ ó rí mi nínú ẹbọ ìpè ọ́ máa jíṣẹ́ Ọlọ́run ọba àwọn ò ní tẹ̀lé ọ nídìí sọ fáwọn èèyàn káàkiri pé irọ́ nípa o Ọlọ́run kankan ránṣẹ́ o àdáwò wọn ló tó yẹn jàmọ́ káàfọ́ máa lọ kọ́ máa darí àwọn èèyàn kíyàwó ó sì máa dá àwọn èèyàn padà ń ṣẹlẹ̀ sẹ́lẹ̀mí náà tó ní o jíṣẹ́ Ọlọ́run àbí tí ń jíṣẹ́ Ọlọ́run ká gbogbo tí sọ fáwọn èèyàn yẹn kò sí tó yé ìyàwó ẹ̀mẹ́ ìyàwó rẹ̀ náà wọ́n sọ fáwọn èèyàn yìí pé wàhálà sáà ti pọ̀ ẹ má dá lóhùn oye bí ànábì Nuhu bá ti bá iṣẹ́ dáwà lọ ìyàwó rẹ̀ ó sì bẹ́sẹ̀ ń kùlé yọ́ máa kí òrìṣà ọlọ́mọba alákọ̀ọ́mọ́sà sọ níbi àdánwò bẹ́ẹ̀ nígbà ọlọ́run fẹ́ mú àpèjúwe àwọn olórí ibú obìnrin wá àwọn ẹlẹ́bọ ìyàwó ànábì Nuhu lọ́lọ́run fi ṣàpèjúwe ó ní daraba Allahu mathala lilladhina kafaru imra'ata Nuh nínú àwọn àràtà ti dá láyé èyàn jẹ́ ànábì ọlọ́run pé kíyàwó rẹ̀ náà jẹ́ ẹni ọlọ́run wọ́n máa wá fi ànábì Nuhu sí èyẹ ẹlẹ́yà ni wọ́n máa fi ṣe ànábì Nuhu alayhi salatu wa salam ṣé òun ló kọ́kọ́ pèpè síbi tawhid òun ló kọ́kọ́ pèpè síbi la ilaha illallah àmọ́ Ọlọ́run ọba Allah ò jẹ́ kó yé ìyàwó ẹ̀ kọ́dà yìí tó burú níbẹ̀ ni kò tún wá yí ọmọ rẹ̀ ọmọ yìí òun bá tiẹ̀ lọ ní àtà tí Ọlọ́run ọba Allah fi sọ fún ànábì Nuhu pé ọyá àwọn tó bá gbàgbọ́ kó wọn sí rí ọkọ̀ ẹ kó lù ó mo fẹ́ payé rẹ o wọ́n sì bọ́ sínú ọkọ̀ òjò sì ti bẹ̀rẹ̀ sí rọ̀ wọ́n sì ti fẹ́ máa lọ ànábì Nuhu ní ya bunayya irkab ma'ana ìwọ ọmọ mi ìwọ náà gun ọkọ̀ yìí pẹ̀lú wa onírà o onídàdì sa'awi ila jabalin ya'simuni minal ma' òkè yìí ni ọ̀là mi kò níbi omi èmi ń lòkè èmi ń sá lòkè ànábì Nuhu máa bọ ọlọ́wọ́n wa kéèyàn wo irú situation yẹn bí o ní ó ṣe rí àwọn aráàta kálukú wọ́n wà nínú ọkọ̀ ọ̀la ọmọ ẹni tí ń pèyàn sójú ọ̀nà Ọlọ́run ó sì lọ́wọ́ ogun ọkọ̀ ọ̀la tó ti jẹ́ pé bọ́lá wa ní kọ́mọ̀ rẹ̀ ọmọ tẹ̀lé dáwà rẹ̀ àánú ni ó wọ́lá bọ́lá bá fọ́n ni ọmọ tí ń tẹ̀lé la ilaha illallah Ọlọ́run kan fi ṣàánú ẹni kìí ṣe torí pọ́ jáàfà lòun náà fi jáàfà nígbà mọ́rí Sheikh Abdulrazak Al-Badri láìpẹ́ yìí lórí social media bàbá àwọn àfáà ni Sheikh Abdulrazak àfáà ni Ọlọ́run máa ń tó bẹ̀ nígbà míì Ọlọ́run ní tó bẹ̀
tó jẹ́ pé ńgbà míì ẹ má máa sọ fáwọn èèyàn yìí pé ńgbà wọn ọ̀tọ́ mọ́ ńgbà wọn ọ̀tọ́ mọ́ sáà Ànábì ní wọ̀tọ́ mẹ́ wọ́n ní kọ́ ọmọ dúpẹ́ tiẹ́ fi Ọlọ́run ṣe o mímọ̀ ṣe mi kọ́ o àánú rẹ ní o. wa kana min al-mughraqin ọmọ Ànábì ní padà bómi lọ bó ṣe bómi lọ ń lọ ní jahannam inú jahannam ní lọ sọ́sẹ̀ Ọlọ́run àbẹ̀ọ́ wọ́n ṣe ṣàánú ẹni kọ̀ọ̀kan wa lọ́mọ ṣe ṣàánú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. Ànábì Ibrahim alayhi salatu wa salam abul anbiya abi imamul mursalin imamul muwahhidin. Ànábì Ibrahim alayhi salatu wa salam nígbà wọn bí ohun báyìí Ọlọ́run ọba aláàní ilé abọ̀rìṣà ní kóhun ti jáde kí wá ṣe ilé abọ̀rìṣà nìkan ilé tó jẹ́ kí bàbá rẹ̀ gangan ní ń gbẹ́ òòṣà táwọn èèyàn ń sìn láàrin ìlú. Àdánwò lánìí kéèyàn bá rẹ̀ láàrin àwọn aláìmọ̀ kan owó bó ṣe ń ṣe láàrin àwọn ẹbí pé wọ́n fẹ́ sìn káwáì ó lò ṣe tí wọ́n ní kọ́ wá sìn káwáì ó lò ṣe wọ́n wá dìde mọ́ Ọlọ́run. Kọ̀ wá sí ọ̀rọ̀ tó sọjọ́ wo etí wọn mọ́ nígbà wọn ti ní kọ́ wá sí tó lò ṣe wọ́n wá bẹ̀rẹ̀ sí máa ro èrò bú pẹ̀lú ẹ̀ wọ́n ò fẹ́ràn rẹ o ojú ayé ni wọ́n máa ṣe torí pé ìtàn ní kọ́ wá ṣe òṣè kí ni ó ṣe. Ànábì Ibrahim wọ́n bí sọ́wọ́ ọ̀tá bá bára àti ìyá rẹ̀ lákọ́kọ́ ọ̀tá ẹ̀ wọ́n bá débi pé ọ̀yá wá kiri òòṣà lọ Ànábì Ibrahim yóò wá kiri òòṣà lọ nígbà tó wà ní kékeré òun ti wá mọ̀ pé kí ní ìkòkè sọ Ọlọ́run fún ní fítàrà yẹn pé ìmọ́lẹ̀ yẹn ti wà pé ó lè bá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó lè bá bàbá rẹ̀ ó lè bá ìyá rẹ̀ ó ní ta lọ́lọ́run ọba yín ìyá rẹ̀ ní bàbá rẹ̀ lọ́lọ́run ọba tèmi ó ní ta lọ́lọ́run ọba bàbá mi ó ní nàmúrúdù ni ó ní ta ni Ọlọ́run ọba nàmúrúdù ìyá rẹ̀ bá fọ́ létí pé nàmúrúdù Ọlọ́run ọba gbogbo ayé àwọn oníhùn nàmúrúdù èèyàn ni ẹnìkan ló bí nàmúrúdù kò gbọdọ̀ jọ lọ́hùn èyí àwọn èyí tẹ́ wá ń gbé kalẹ̀ yín kọ́ wọn lẹ́yìn ní àwọn Ọlọ́run ọba kéékèèké tó jẹ́ pé òun àti nàmúrúdù ni wọ́n jọ ń darí ayé òun ti wá rò pé nàmúrúdù kò kí sọ Ọlọ́run ọba ni kò kí sọ Ọlọ́run àwọn èrè yìí náà kò kí sọ Ọlọ́run. Àdánwò ńlá Ànábì Ibrahim wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n sátìrì pọ̀ ọmọ yìí àwọn ìbéèrè tí ń béèrè yìí ó strange wọ́n wá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ẹ̀ tó Ibrahim tawi òun náà ni ọ̀rẹ́ Ọlọ́run wattakhadha Allahu Ibrahima khalila Ọlọ́run ní Ibrahim èmi Ọlọ́run mú lọ́rẹ̀ ayò ọ̀rẹ́ ayò mi ni Ọlọ́run mú yàn lọ́rẹ̀ ayò ṣe ọwá ní kọ́mọ́ fàdáwò kan ìrọ̀ o ọ̀rẹ́ ọlẹ́ni wọ́n náà pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ní jọta Ọlọ́run àmọ́ ìjọ́rẹ̀ Ọlọ́run tó jọ́rẹ̀ Ọlọ́run ọba ọ̀rẹ́ Ọlọ́run ọba ní ṣe èyí wọn ní kọ́mọ́ra dánwò ẹni tó jẹ́ ayò Ọlọ́run ayò jọ rẹ lọ òun náà ni Ọlọ́run ọba aláwọn fàdáwò kan yìí. Ànábì wa Ibrahim alayhi salatu wa salam nígbà tó wá bẹ̀rẹ̀ ti sọ fáwọn aráàlú pé kí wọ́n má ṣẹbọ mọ́ nígbà wọn fẹ́ lè sọdún ẹbọ kò bá wọn lọ ọ lọ síbi àwọn bí wọ́n kó àwọn ère sí ó mú àáké ó fi bẹ́ gbogbo wọn lérí ó wá fi sí ọrùn èyí tó dàgbà jù láàrin wọn kí bọ́yá tán bá dé làákàyè wọn ṣe kí ni yọ sọ nígbà wọn sì dé lóòótọ́ wọn ní Ibrahim ló ṣiṣẹ́ yìí ó ní ẹ̀ ṣe bí àgbà wọn tó fi àáké kọrùn yìí àgbà yẹn ló pa àwọn Ọlọ́run bá kéèké tó kù wọ́n ní sí mọ́ ń sọ̀rọ̀ ni wọ́n ní ẹ̀hìn tí sọ̀rọ̀ lẹ́sìn yìí bá sọ fún ni ẹgbọ́n bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà ni wọ́n wá dáná odidi oṣù kan ni wọ́n fi dáná wọ́n dáná jọ lódidi oṣù kan kí ni wọ́n fẹ́ fi iná náà ṣe wọ́n fẹ́ fi jó Ànábì Ibrahim wọ́n fẹ́ sọ di eérú pátápátá wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ fáwọn èèyàn pé ẹ máa dági jọ kọ́lá gbogbo ẹni tí ọba ní kankan tó fẹ́ gbà lọ́dọ̀ òòṣà yóò lérí fòòṣà yẹn ìgbé wo òòṣà tó bá fi fún mi lọ́mọ àbí tí ìyàwó mi bá fi bímọ àbí ní àjò tí lọ tí bá fi darí yìí sì dágijọ tí wọ́n fi sun Ibrahim tí ń fọwọ́ àbùkù kàn ọ́ wọ́n ń lérí lọ́dọ̀ àwọn òrìṣà yẹn pé àá wà pẹ̀lú ẹ̀ àmọ́ wọ́n náà ṣe báyìí fáwọn náà wọ́n ju Ànábì Ibrahim wọ́n jù sí inú náà àdánwò ńlá lérí dáwà ọmọ ìyá mi gbogbo àwọn tá à ń pariwo káàkiri pé àwọn èèyàn ń bínú òun lérí dáwà àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ sóhun lérí mídíà gbogbo ẹ̀ tí tó kankan fa àni wọ́n dáná jọ fún yàn lérí pé ń pèpè síbi tawhid ṣé pé ìwọ sọ́ọ̀sì ọmọ jẹ ni kò sẹ́nìkan tó wà bọ̀ sábà ti bàyàn ló kó jẹ́
wọ́n kan sọ pé igi kò kí sọlọ́hun irin kò kí sọlọ́hun omi kò kí sọlọ́hun wọ́n sì búyàn sọ̀rọ̀ ọlọ́hun wọ́n wá dáná jọ yìí wọ́n wá jù síbẹ̀ asibiyallahu wa ni'mal wakil ẹ̀yọ̀ kan náà lànàbí Ibrahim sọ asibiyallahu wa ni'mal wakil ọlọ́run ní kí iná náà kó sì di kíni kó di tútù iná ń jó àmọ́ kò jó bí wọ́n fẹ́ sọ báyẹn iná ń jó àmọ́ kò jó anabi Ibrahim àwọn rò pé iná ti jó ni nígbà tí iná yẹn wá jó tó fi wá jó tán lànàbí Ibrahim bá dìde nínú eérú ló bá dìde lódìdí ìkankan ò sí aṣọ rẹ̀ dípò tí ó ṣe ara rẹ̀ ọ̀nà ro báyìí jama ọ̀nà ro àdáwọ̀ bẹ̀lẹ̀ ayé jama ẹ̀rú bọ̀ òun náà nígbà àwọn jù síbi tí ń lọ́nu náà o àmọ́ nígbà tó gbọ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run fi lọ́kàn balẹ̀ wọ́n ní bàbá rẹ̀ náà wà ní àwọn tí wọ́n dúró lọ́ọ̀kan tí wọ́n wò ó ìyá rẹ̀ mẹ́mẹ́ wọ́n ní bàbá rẹ̀ wà ní ma rọ́bù Ibrahim ó ní ọlọ́run ọba rẹ̀ mọ́ndàlá ọlọ́run ọba rẹ̀ ọmọ hẹ́pù ẹ̀ nígbà wọ́n sì jọ pàdé lé lọ́sàn bàbá ti wọlé àdé Ibrahim náà tún wọlé kí ló yẹ kí bàbá ó ṣe jàmá ẹbí yẹ kó gba Islam ni ó sì bẹ̀rẹ̀ eré rẹ̀ yín tó ń gbẹ ó ní ìwọ ọlọ́run ọba idán tẹ̀jọ́ ń ṣe idán àwọn ọlọ́run táwọn ni nígbà tó ọlọ́run ọba aláwọ̀ róore rò ó ìgbọ́ ọlọ́run ó fi mànà ẹ̀yọ́ màyá mi nǹkan àdáwò ti kọjá o gbogbo yìí táwa rán yìí àmì wo ni àdáwò gangan látara bẹ́ẹ̀ wà tó rí dàmínà balad nínú ẹgbàá wa kàwọn lọ́lọ́ lè bá Namurud ọ̀sọ̀ fún Namurud pé Namurud òkè sọ ọlọ́run níjọ́ yẹn ilé òsú ó lè bá ọba ìlú nígbà tó kú nínú ọba náà gbọ́ pé wọ́n ní kò jóná lọ́ba rí Ibrahim lọ́kan wọ́n máa sọ fún pé ọlọ́run ní kẹ́ máa sìn ẹ̀kẹ́ sọ ọlọ́run Allah nìkan lọ́lọ́run látara bẹ́ẹ̀ ni wọ́n wá ní ọ̀dà àkọ́ gbọ́dọ̀ gbélu mọ́ wà tó rí dàmínà balad wọ́n bá fi lé ànábì Ibrahim kù ní inni dhahibun ila rabbi sayadini òun náà ń lọ ọlọ́run bá aláàánú bẹ pẹ̀lú òun kà máa lọ ọlọ́run gáìdì wọn gbogbo ibi tó wọn bá lọ ọ̀dọ̀ ọlọ́run náà lòun lọ. tọ́ èèyàn tí ọlọ́run bá aláàtí là kó nínú wàhálà iná tọ́lọ́run ní kan tó lé kó nílùú sọ kò yẹ kí wàhálà òpin kò yẹ kí àdánwò òpin àṣé àdánwò ṣe bẹ̀rẹ̀ ni bí wọ́n ṣe ń lọ mí wọ́n lọ jàmá oyè wọ́n bá dé ìlú kan ọba Mísírọ̀ oyè iná àwọn ọba Mísírọ̀ ń gbà náà lọ́wọ́n bá ní gbogbo ẹni bá ti kọjá ìyàwó tó bá ti dánú àwọn obìnrin ká máa mú wá fún un kó wọn máa láṣepọ̀ ànábì Ibrahim dé ibodè ìlú wọn báyìí wọ́n ní ọba ló lélẹ́yìí o wọ́n bá mú Sáárà lọ sí ọ̀dọ̀ ọba yẹn ànábì Ibrahim wà ń bẹ ọdún ta wọ́n mú ìyàwó ọ̀dọ̀ ọba wọ́n dẹ̀ sọ fún ànábì Ibrahim pé ìyàwó ẹni yìí bó ló ṣe jẹ́ ọlọ́mọ ìyá àwọn ni ọlọ́mọ ìyá àwọn nínú kíni nínú ẹ̀sìn ẹwà mọ́ lọ ọba sì fẹ́ bá aláṣepọ̀ lóòótọ́ kó tó paralyze kí wọ́n mú ìyá ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí ọ kẹ́ máa lọ kí wọ́n mú ìyàwó rẹ̀ lọ́dọ̀ ọ̀gá sọ́jà wọ́n á ní kó dó lójú títì wọ́n sì sọ fún ọ pé ọ̀gá sọ́jà yẹn ti máa ń ṣe ni ṣe àdáwò kan tó yẹ láyé jẹ̀mọ́. ànábì Ibrahim wa dúró nínú ẹgbàá wa kan wọ́n ní ṣe náfìlà ń ṣàdúrà wọ́n sọ fọlọ́run pé ọlọ́run ọkàn ń bàjẹ́ àwọn alágbára wọ́n nígbà tó fèrè kanlẹ̀ wọ́n ní ọlọ́run ọba aláàpadà ṣó yìí ti ń ṣẹlẹ̀ nínú ilé fún tó náà rí dájú pé arákùnrin yẹn ọba yóò ṣe aburú kankan pẹ̀lú ìyàwó àmọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ àdánwò ní jama tọ́ sọ̀rọ̀ pé ibẹ̀ ni wọ́n ti fún ní Hajar wọ́n fún ní owó nígbà tí ọba ṣubú lẹ́ẹ̀mẹ́ta ọba fẹ́ gun ibùsùn lọ́ba ṣubú ní àlìjánu lélẹ́yẹ lè ṣe èèyàn lásán o ó ní kó fèrè jì wọn o lọ́ba fún ní Hajar wọ́n fún ní owó àti góòdì wípé òun bùn Sáárà jáde báyìí ó mú Hajar jáde pẹ̀lú kíní pẹ̀lú góòdì àtòwò rẹpẹtẹ báyìí ní Ibrahim sì dolówó nìyẹn tọ́rọ padà ń ṣòwò nínú owó yẹn ni wọ́n ti ṣe kíní láti bẹ̀rẹ̀ owó ṣíṣe kí ní àdánwò padà bí jama ọlá àti kíní àti ọlá ìwọ náà ọlọ́run ọkì ọ
pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àdáwò yìí Ọlọ́run fi forí fẹ́ni kọ̀ọ̀kan wa ni ọlá agbára Ọlọ́run ọba wa tó ọwọ́ akú pé tó wọ́n ti wá lọ́wọ́ ọwọ́ akú ọmọ Ànábì Ibrahim wa ń ṣàdúà Ọlọ́run fún mi lọ́mọ ọdún 10 ọdún 20 ọdún 30 ọdún 60 70 years 80 years nínú ìgbà wákàwọ́ nígbà tó Ànábì Ibrahim pé 90 years Ọlọ́run tó fún lọ́mọ kó tó wá dégbò bímọ Ọlọ́run tó pa aláṣẹ pé kó lọ lè gé àdọ̀dọ̀ rẹ̀ kó lè dábẹ́ fún rẹ̀ Ànábì Ibrahim sì ní Ọlọ́run tó àṣetọ́pa yìí náà mo ṣetán láti tẹ̀lé ó sì mú abẹ ó gbé nǹkan ọmọkùnrin rẹ̀ lé eré àpáta ó sì gé àdọ̀dọ̀ pé fúnra rẹ̀ lẹ́jẹ́ ṣe ṣùṣù báyìí àṣẹ Ọlọ́run ni àdánwò ni kò sí nọ́ọ̀sì kan dókítà kan tí tọ́ràn lọ́wọ́ fún rẹ̀ náà ló so nǹkan mọ́ níbọ̀ wálé kọ́lọ́mọba aláàkọ́mọ́sá ìṣàánú wa nígbà wọn tí wá padà wá di pé wọ́n lóyún tán tí Hajara ó lóyún sábà pé Sáárà sọ fún Ànábì Ibrahim pé kọ́ kúkú fẹ́ Hajara yẹn bóyá Ọlọ́run lè bòun lọ́mọ lára ẹ̀ wọ́n gbà pé ọmọ tó bá bí tòun náà ni àdánwò Hajara òun mọ oṣù yẹn jẹ́ tó fi lóyún ó lóyún tán owú gbé ìyàwó Sáárà owú ó di pé ọ̀rọ̀ wọn dọ́gba mọ́ nínú ilé pẹ̀lú ìyàwó kejì Ànábì Ibrahim ṣe wàá mú Hajara láti Palestine lọ síbò lọ sí Maka ibi àwàlé ni ẹ nígbà tí wọ́n bímọ tán ló gbé lọ lópò ńlọ ni wọ́n gbé Ismail lọ Ismail padà wá dàgbà o nígbà náà tó dàgbà walamma balaga ma'ahu sa'ya kí ló tún ṣẹlẹ̀ jama Allahu akbar inni ara fil manami anni adbahuk ọmọ dàgbà tán tó ti tó máa mú káàkiri ọlọ́mọ tó pa aláṣẹ pé lọ lè pa ẹ̀yin náà wo láìfù yẹn bàbá arúgbó tó fi àgbà bímọ Ọlọ́run wá tún dáwò pé lọ lè pa ọmọ yẹn kó tó di pé Ọlọ́run bá aláàní kọ́mọ pa mọ́ tó ẹ̀yin ọmọ ìyá mi wẹ̀sibítàlẹ̀ Ibrahim rabbuhu bi kalimatin fa atammahun Ọlọ́run bá ní Ibrahim Ọlọ́run bá aláàdánwò fa qama bihin gbogbo àwọn àdánwò yẹn ó dẹ̀ dúó pẹ̀lú ẹ̀ kò ṣubú qala inni ja'iluka linnasi imama Ọlọ́run bá ní níbo tí wá dúó tádánwò gbé ọ ṣubú yìí mo wá sọ di aṣíwájú gbogbo ayé kí lọ́lọ́run fi padà gbẹ̀yìn àdánwò fún ó gbé sípò Ànábì Ibrahim alayhi salatu wassalam Ànábì Ayub alayhi salatu wassalam akàn kádé ẹnu àwọn ànábì Ọlọ́run náà ni kí kálukú náà kọ́ máa lọ lè gbáradì kí kálukú sì máa dunnú lérí èyí tí ń bá yí tàbá ní àbá nǹkan kan yí à ń tanra wa ni lẹ́yìn náà tàbá ní àdánwò ti tán à ń tanra wa ni ìtọ́ ọmọ sọ ni pé kọ́lọ́wọ́n bá aláàkọ́ yọ ọ́ kù nínú ìtọ́ wa èyí tí ń bọ̀ náà kọ́lọ́wọ́n kó tún yọ ọ́ kù ńbẹ́ èyí tó tún wá lẹ́yìn yẹ kọ́lọ́wọ́n yọ ọ́ kù ńbẹ́ títí tó fi kú láyé torí ilé ayé ilé àdánwò ni ẹnìkan ò gbélé ayé kọ́ wá fírì kó òun ti fírì kó nínú àdánwò kọ́lọ́wọ́n bá aláàkọ́ mọ́sá ìṣàánú wa Ànábì Ayub alayhi salatu wa salam kí ni àdánwò títí wọn àárẹ̀ ara wọ́n sì lo ọdún kìíní ọdún kejì ọdún kẹta tó fi pé ọdún 18 nínú yàrá 80 years lórí bẹ́ẹ̀dì kìí ṣe pé ọkàn sùn lọ ìntàmí ìròmí náà ni ó ìntàmí ìròmí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala lẹ́gbà tó fà rẹ̀ kan tán àwọn ọmọ rẹ̀ tó kú àwọn ìyàwó tó ní àwọn ìyàwó lọ àfi ìyàwó kan péré lọ́sẹ̀kù ọ̀pọ̀lọpọ̀ obìnrin igídá ẹyẹ fò làwọn o igídá ẹyẹ ṣe kíni ẹyẹ fò àbàwọn tó lọ́n bá ṣàánú gbogbo àwọn nǹkan ọ̀sìn gbogbo wọn kú lọ rẹpẹtẹ ba'da an kana ganiyan asbaha faqira lẹ́yìn ìgbà tá Nábì Yàyúbù jẹ́ ọlọ́lá olówó ọlọ́lá onípò ó padà wá di tálíkà Ọlọ́run gbogbo ohun tó ní àárẹ̀ yìí fà lọ Ọlọ́run gbé yẹ kalẹ̀ nítorí ìjọ tí wọ́n náà bá sàárẹ̀ Ànábì Yàyúbù wọn bẹ bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ní Allah tad'u rabbak ṣé bọ́ Ọlọ́run pé Ọlọ́run kọ́ lọ́wọ́ fún lálàáfíà ó ní ana istahyitu ó ní ana astahi min Allah ó ní ojú tì mí
láti sọ fún Ọlọ́run ọba ó ní òun mọ̀ pé ọdún tóun ti fi lálàáfíà ó ju ọdún tóun fi ṣàìsàn lọ. Ọba tó fún un lálàáfíà fún ọdún gbọrọ ọwọ́ fi àmúdímù lọ́dún kékeré 18 years lọ́dún kékeré jà ojú tí òun sọ́lọ́run ọba mọ torí tó fi ṣe bẹ́ẹ̀ ni torí àwọn ti mọ̀ pé irú àdánwò báyìí Ọlọ́run máa fi ń gbé wọn ga nípò ni. Wọ́n láwọn méjì kan wá ń kọjá lọ torí gbogbo àwọn ẹbí ará kálukú ti lọ ìyàwó ẹnìkan ló kù. Àwọn méjì kan wá ń sọ̀rọ̀ lẹ́yìn ìkùlé ipe ma asaba Ayyuba ma asabahu illa bi dhanbin takaba. Àwọn ní irú ààrẹ tí ṣe Ayyuba yìí kò ní sẹ́nìkan àfẹ́ni tó ti ṣẹlọ́n kọ̀rọ̀ téèyàn bá ṣẹlọ́n kọ̀rọ̀ irú ààrẹ báyìí ò ní ṣe. Ànábì Ayyuba wa gbọ́ lọ́wọ́ ni Ayyuba isnada rabbahu anni masaniya durru wa anta arhamur rahimin. Ọwọ́ tẹ́wọ́ pé Ọlọ́run ọba mọ́sá fún mi lálàáfíà. Fastajabna lahu fakashafna ma bihi min durri. Ọlọ́run ní gbogbo onírà tí ń bẹ amókò fún wa ataynahu ahlahu ayé àwọn Ọlọ́run raddadnahu ahlahu. Ọlọ́run lè dá àwọn ọmọ rẹ̀ padà fún. Ó wá bí àwọn ọmọ míì tó dájú àwọn tó kú lọ. Ọlọ́run ọba ní wa mithlahum ma'ahum àtúwá fún láwọn míì inú àwọn àfáà míì wọ́n ní àwọn ọmọ yẹn lọ ni wọ́n sá lọ Ọlọ́run dá wọn padà. Àwọn ẹbí Ọlọ́run dá wọn padà. Wa mithlahum ma'ahum Ọlọ́run tó wá fún ní àwọn ọmọ míì àtàwọn ẹbí míì tí gbogbo nǹkan rahmatan min indina Ọlọ́run fi ṣàánú ẹ̀. Ọlọ́run ní àánú látọ̀dọ̀ wọ Ọlọ́run wa dhikra lil abidin. Ọlọ́run ní eléyìí kó máa jẹ́ ẹ̀kọ́ kó máa jẹ́ ìrántí fún gbogbo ẹ̀yin tẹ́ ń sin Ọlọ́run tó bá rẹ̀. Kẹ́ ẹ mọ̀ pé kò sí àárẹ̀ bó ṣe kọ́ pẹ́ tó Ọlọ́run lágbára láti ṣe kíní láti mú lọ. Torí àárẹ̀ ìyálé adáfá má torí àárẹ̀ lọ ṣọ́ọ̀ṣì má torí àárẹ̀ lọ̀dà fún jálàbí ẹlẹ́bọ má rò rèkodò nípa Ọlọ́run ọba rẹ̀ nítorí àárẹ̀ tí ń ṣe ọ́. Ọlọ́run ọba aláwọ̀ dá àlàáfíà padà Ọlọ́run sì fi pẹ̀sẹ̀ rẹ̀ yóò fi gbé ọ̀gá nípò. Ànábì wa Yakubu alayhi salatu wa salam àkọ́kọ́ àdéhùn tó kọ́kọ́ bá ànábì Yakubu ni pé irmanuhu min ahabbi abna'ihi ilayhi ọmọ tó fẹ́ràn jù láyé nínú gbogbo àwọn ọmọ rẹ̀ Yusuf ni. Ọlọ́run ọba àlá ó wá gba ọmọ náà lọ́wọ́ rẹ̀ fún 40 years kó tó dá padà fún ànábì Yusuf. 40 years lànábì Yakubu ní òfin rí ànábì Yusuf. Àwọn ọmọ ìyá rẹ̀ ni wọ́n tán lọ ẹ̀yìn kùlé ní ó bá padà wálé mọ́. Ó wá ń ronú títí at-tabyaddat ayna títí tí ojú rẹ̀ fi ṣe kíní tójú rẹ̀ fi fọ́. Ànábì Yakubu ó fọ́ lójú ó padà wá rí náà o náà fi ní gbogbo àdánwò yẹn yóò lọ yóò padà kú o pẹ̀lú mùjísà látọ̀dọ̀ ànábì Yusuf torí aṣọ lóníkan fún òun lásọ kí wọ́n fún bàbá òun ní aṣọ òun torí àwọn ọmọ ìyá rẹ̀ lọ Mísírọ̀ nígbà tí ebi ń pa wọ́n lò ànábì Yusuf ló wá fún àwọn ọmọ ìyá rẹ̀ ní aṣọ oníkan fún bàbá òun kí bàbá òun kò fi rajú pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run máa rí náà. Wọ́n ní ìgbà wọn díẹ̀ kùlé tí wọ́n ti wọlé aṣọ Yusuf lásán ànábì Yakubu ní ní aṣọ rẹ̀ hàtà Yusuf ń gbọ́ òórùn Yusuf pé Yusuf wà ń tòsí. Nígbà wọn sì dé lóòótọ́ wọn pàtàn ló bá fi aṣọ rajú lójú bálà ó padà rí Yusuf lẹ́yìn 40 years. Ẹni tó ọmọ rẹ̀ sọnù lẹ́ni jàmá sàmì gbó ti dàdàkúdà ọlọ́mọdé ọkàn wa ẹni tó kàn lọ́mọ o ànábì Yakubu náà ojú fọ́ o iná ọmọ ọlọ́mọ fi jóyàn nígbà míì gan ẹlòmíà ní ọmọ kú ebi sáré rẹ̀ ọ wà ń tẹ́ àbọ̀ wà ní bí wọ́n sin sí èyí sábà kó ti kú ti lọ àmọ́ ọmọ sọnù yóò dé lẹ́ni yóò dé lọ́la bóyá rí lẹ́ni bóyá rí lọ́la wọn náà ń gbọ́rọ̀ ẹ̀mí kan ẹ̀ bá ń gbọ́rọ̀ ẹ̀ gbogbo owó ní ọmọ náà tọ́wọ́lẹ́ nìkan tọ́jọ́ tọ́ wọ aṣọ tí máa ń wọ̀ yóò tún máa lé lọ bóyá òun ní ọlọ́mọ fi iná ọmọjọ́ ẹnì kọ̀ọ̀kan wa wọ́n fọmọ dà wá láàmú ọ̀làláhùlà mọ́jọ́ ọmọ sámọ́ wa lé ọmọ lòmí yìí sì yọkàn sánlé òun náà mọ́ sì jókòó rorò ọmọ rẹ̀ ń ṣe tí ọ̀dà àwọn gbé èmi màá lé ọkọ lé àwọn lé kó lé tọ̀sọ̀ yẹn tó fẹ́ràn èso lọ́wọ́ lérí ẹ̀ ni wọ́n fa amara ni ọmọ sẹ́wọ́n àti ọmọ sàdúrà fún títí yóò fi gbára dúró ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa eléyìí ni àdáwò tó kan ànábì wa Yakubu alayhi salatu wa salam Yusuf tó jẹ́ ẹni ànábì Ọlọ́run kọ́ wọ́n ní tànábì Yusuf yẹn ó tún nípa díẹ̀ alákọ̀ọ́kọ́ náà ní ìlara àwọn tó jẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ wọ́n ṣe kí ni wọ́n lára rẹ̀ ní kí bàbá àwọn fẹ́ràn rẹ̀ tó bá ti fẹ́ràn ọmọ kan wọ́n gbé sójú o wọ́n sì jẹ́ ọmọ hàn nínú bó ṣe ń bá wọn lò àwọn yòókù rẹ̀ wọ́n ní bá sọ̀rọ̀ ẹ̀ o àwọn ọmọ ànábì Ọlọ́run ọba ni wọ́n lára ara wọn yìí
táwọn náà padà dà Ànábì Ọlọ́run kọ́ máa gbé ẹ̀dákẹ́ ẹ̀jí Ahmadu dé Ahmadu lèmi gbàgbọ́ láàrin gbogbo yìí wọ́n ní bàbá Ahmadu bàbá Ahmadu ní kọjá Ahmadu dé o bí wọ́n ṣe sọ yẹ jàmbá inú ti ṣe kí ni inú wọn ti ń rú ọwọ́ láti lókè èyí tó lówó lọ́wọ́ ọ̀tẹ̀bà síbẹ̀ bàbá jòkó síbẹ̀ àtìyá wọn lọ́sẹ̀ mẹ́ta oníkàwọn yòókù tẹ́ǹbẹ̀ lẹ́kọ̀ọ́ káwọn pàdé yín gáréjì tó jọ́dọ̀ ń lọ sóò ti dọ̀rọ̀ rú wọ́n á béèrè pé yàdọ̀ ti wá tọ́wọ́ dìgbà míì mo tún ní àwọn kankan tí mo fẹ́ ṣe nílé irú bàbá yẹn ní ń dá ọ̀tá àti ọ̀tẹ́lẹ̀ láàrin àwọn ọmọ rẹ̀ ẹni tí ò ní nǹkan kan lọ́kọ̀ọ́ dé sọ́dọ̀ rẹ̀ lọ́sàdúà fún Ọlọ́run di òní àgbàgbé rẹ̀ nínú àdúrà gbogbo tó bá wà nílẹ̀ gbé wá ọ̀dà wá sinmi dọ́dọ̀ ìkejì rẹ̀ náà mo fẹ́ débẹ̀ ẹ̀mí tiẹ̀ ní òfúyẹ́ yóò ní bọ̀dá àwọn bọ̀ sọ́dọ̀ yín o bàbá ti wọ́n mi látà náà o àmọ́ ògúrò bàbá ti ya lẹ́yìn ọ̀sẹ̀ méjì gáréèjì ni wọ́n ti pàdé bàbá ti ya nígbà tí ń lọ padà. níbi Yakub ó fẹ́ràn Yusuf ó sì hàn ọmọ ìyá mi wọ́n bá tàn lọ sẹ́ńkùlé wọ́n láwọn lọ lè dẹran nígbà wọ́n sì dé ibi tí wọ́n lọ lóòótọ́ ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n padà wá ju Ànábì Yusuf sínú kànga níbi ó ti bẹ̀rẹ̀ àdánwò tiẹ̀ nìyẹn wọ́n jù sínú kànga ẹni ó jù sínú kànga kì í ṣe pé wọ́n lérò kankan o èrò náà ni pé àwọn ti pa ó ti ṣe kíní ó ti kú látara pé bàbá àwọn fẹ́ràn rẹ̀ ju àwọn lọ Ọlọ́run ọba alá inú ẹgbàá wa kan wọ́n ní Ànábì Yusuf ó hangi sáàrin méjì ọkàn dúó síbẹ̀ látàárọ̀ tilẹ̀ fi sùn jọ́ kejì jọ́ kẹta àbọ́lọ́wọ́n bá múyàn dúó oyé kò sí bẹ́yìn sí ní kú síbẹ̀ àwọn tí wọ́n máa ń dẹran àwọn èèyàn ná dóró tí wọ́n fi ń pọnmi sínú kànga báyìí ọgbà Ànábì Yusuf lórí nípa wọ́n ní omi kélé yìí o wọ́n bá yọjú wo bẹ̀ pé èèyàn lélẹ̀ ní wọ́n fà jáde wọ́n fà jáde tán bóò ló ṣe rí wọ́n sá sọ̀tàn fún wọn àwọn ọmọ ilé bàbá rẹ̀ wọn ọmọ ilé ìyá ẹ̀ làwọn wò pé ẹjẹ́ àwọn ta ilé ìdánù wípé ta ní ọ̀rá o ta ní ọ̀rẹ́ yẹn o kéèyàn ó filẹ̀ sínú situation wípé ọmọ tó ní bíbí tó níran ó tún wá ọmọ sàárẹ̀ ọmọ wọ́n gbé orí Ànábì Yahya wa wọ́n gbé síwájú Ànábì Zakariya wa ọlọ́mọdé àmàrú ẹ̀ jẹ́ èyàn tún nọ́ màmá tí ẹ jáde láyé àbítọ́lọ́ bá sànú ẹ̀ orí ọmọ tó bọ́lọ̀ ń ṣe fàdáwò kàn wọ́n nìyẹn bó ṣe lọ nìyẹn Ànábì Musa alayhi salatu wa salam ayọ́ mayami Ànábì Musa kana matluban qabla al-wilada wọ́n ní Fíráúnà náà lọ́kàn sùn ọkàndínlójú oorun pé ọmọ kan bọ̀ tó bá ti délé ayé tó bá ti dé Misra nílùú Egypt ọmọ náà ni wọ́n pa ayé òun rẹ òun ni wọ́n pọ̀ láwọn rẹ aláti Fíráúnà náà lánìyẹn ló fi wá wò pé gbogbo ọmọ tí wọ́n bá ti bí láti ìgbà tí mo ti jí bí mo ṣe jí tí mo jí yìí àwọn bá ti lọ àwọn ọmọ lórí bu wọ́n ní gbogbo ọmọ tí wọ́n bá bí láti ìsìn lọ tí mo ti jí ẹ máa bẹ́ wọn lérí tó bá ti jọba ọkùnrin tó bá jẹ́ ọmọ obìnrin ẹ filẹ̀ ìtumọ̀ ni pé Ànábì Musa oyè kó tó délé ayé ló ti jẹ́ wanted ìta gbọ́ yé nìyẹn ẹ wà dáwò la ká tó bí Ànábì Musa làdáwò jẹ́ ti bẹ̀rẹ̀ òun délé ayé bá dáwò ni yìí sì ń bọ́lẹ̀ lára ayé báyìí ìyá rẹ̀ rí i pé ọkùnrin lélẹ́yìn wàhálà ti dé àwọn ọmọ ogun Fáráò wọ́n máa ń rìn káàkiri ojúlé ni wọ́n ní abimọ́ bí àwọn ẹ̀báríkà o akọ̀ǹbábo tẹ́mbàlábo ẹ̀báríkà tẹ́mbàlákọ̀ òǹdà wọ́n fà jáde wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀ nígbà tí Ànábì Musa délé ayé ìyá rẹ̀ wá lọ lè jù sínú tabut ó wá jù sínú inú box pé ibi ò ní sojú òun kókó máa lọ ibi tí ó ti lọ lè sẹ̀mí tí ó wá gbé sínú omi ó pé tómi yẹn bá délùú kan àwọn padà rí nílùú yẹn tó ti yé àwọn mu yóò ti kúrò ní ibodè Misiri sẹ́wọ̀n pé ìlú kejì wọ́n lè dọ́gbọ́n dá sí ń bẹ̀ àmọ́ láwùjọ àtàwọn bí omi wá ń gbé lọ
inna radduhu ilayki ìsìn ń fura nínú ẹ̀mí pé ọmọ yọ padà ọlọ́padà gbé wọn Kùránì pé kọ́mọ sá máa lọ àwọn dá padà fún ọ àdánwò ni yọ padà lọ. ẹ̀yin ilé Fáráò ibẹ̀ l'Ọlọ́run ní kí omi náà gbà ẹ̀yin ilé Fáráò náà ó sì débẹ̀ àwọn ọmọdọ̀ tán fọṣọ àwọn gbé bọ́ọ̀sì wọ́n lè gbé fún ìyàwó Fáráò wọ́n bọ́ ọmọ òpó mbẹ́ ọmọ òpó ló mbẹ́ ìyàwó Fáráò bímọ lòun bá lè gbé fún Fáráò pé àmọ́ rí bọ́ọ̀sì kan bóyá àwọn èèyàn tí wọ́n bímọ láàrin ìlú náà ni Fáráò ni wọ́n á kọ́ bábo wọn lakọ olókùtò lóhùn wọn dẹ bẹ́ẹ̀ rí ẹ̀ ìyàwó rẹ̀ ní ó sì fún mi lélẹ̀ kí n máa tọ́jú ẹ̀ fún mi kí n máa tọ́jú ẹ̀ my love fún mi kí n máa tọ́jú ẹ̀ Allahu Akbar agbára Ọlọ́run di gbogbo agbára lọ tọ́jú ẹ̀ ọ̀yẹ́ ọ̀dàgbà mọ́ wọn lọ́wọ́ síbẹ̀ nígbà ọ̀dàgbà tán ẹ̀yọ́ miami wọ́n ní láàrin wọ́n nígbà tí wọ́n gbé débẹ̀ wọ́n wá ń pè àwọn èèyàn pé ta ni ó fún Musa ní ọyàn ìṣòro mi túnú gbogbo àwọn tí wọ́n ná ọyàn sí pé Musa ò gbà á ẹnìkan ló wá gbọ́ láàrin ìlú bí àbúrò ìyá Musa ló wọ́n sọ fún ìyá Musa pé wọ́n ní wọ́n wẹ́ nìkan tí yọ́sẹ̀ bímọ tán tí ó fọmọ kan lọ́yàn nínú ààfin òun sì pé wọ́n náà sẹ̀ bímọ ni lóhun bímọ lóòótọ́ bọ̀tọ̀ ọmọ tòun ò sí lọ́wọ́ òun èyàn ni wọ́n fẹ́ gbà ọ́ wọ́n mọ̀ sanwó fún ọkọ máa fọmọ kan lọ́yàn ní wọ́n mú lọ yìí ń délé báyìí tí wọ́n gbọ́ ọmọdé lọ́wọ́ lọ́ba di Musa ṣe Musa mọ̀ dé lóòótọ́ Musa tó padà ẹni tó Ọlọ́run pa ẹ̀dá kan ò lè pa ẹni Ọlọ́run bá pa lẹ̀dá rí pa kápá ní káyè ni kò sí lọ́wọ́ ẹ̀dá rẹ̀ mo yí mo mí tùnà lọ́ba ń jẹ́ ìwákà ni ẹni tó Ọlọ́run pa ẹ̀dá kan ò lè pa ẹni Ọlọ́run bá pa lẹ̀dá rí pa kápá ní káyè ni kò sí lọ́wọ́ ẹ̀dá rẹ̀ mo yí mo mí tùnà lọ́ba ń jẹ́ wákà ni a máa ń dá lọrin jọ ẹ̀yọ́ miami ibẹ̀ náà wọ́n ti tọ́ wọ́n tún fún ya Musa lówó oṣù lérí ọmọ rẹ̀ àdánwò lọ ọmọ ya mi àdánwò rẹ̀ ọlọ wàláhì ọlọ pẹ̀lú yọ̀dá lọ ó ságbà pé ọ̀dọ̀ Ọlọ́run ní kalabayọ wà ọwọ́ dàgbà tó ń bọ̀ dàgbà Ọlọ́run sì fún ní ọmọ tó ń jẹ nutrient ti ń jẹ ó ti dàgbà kíákíá egun ti wà àwọn ọmọ Israẹli méjì kan ní ń jà ní àárín Cairo ní Misra kọ àwọn ọ̀dọ́ méjì kan ń jà Ànábì Musa kan sọ pé wọ́n dákẹ́ kìbùtíyà alikẹ́bùtì wípé ìwọ wàhálà rẹ pọ̀ mọ́ bá jà mọ́ bó ṣe ra fọwọ́ lé lọ́ba ṣubú lọ́ba kú síbẹ̀ àdáwò mi tó dé nìyẹn bá ní Ànábì Musa ṣe sáko ní ìlú Misra nìyẹn sẹ́mi pé Fìràwọ́n bá rí i pé ọkàn fọwọ́ tìyàn lọ́ba kú Fìràwọ́n náà tètè mọ̀ pé sí ẹ̀sọ́ pọ̀ yí lélẹ̀ ọkàn ànímọ́ jà má lọ́ba sì kú lọ́ba jáde kú nílùú Misra ní tó mú kú ní ilé nìyẹn mistakenly ẹnìkan kú mọ́ lọ́wọ́ ọ wà lọ́lẹ̀ bọ́ sílùú tí ò lára tí ò lẹ́bí tí ò mẹ́ni kankan nígbà ò débẹ̀ ẹ̀yàn miami ọ wà lè sọ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ Ànábì Ṣuaibu ìtàn rẹ̀ náà gbogbo aláti mọ́ kọ́lọ́mù bá aláàkọ́mọ́sá ìṣàánú wa ọ padà wá bá Fáráò náà o tó padà sọ fún pé èyí sọ Ọlọ́run ó ní ṣe wọ́ta tó ń bí oníbẹ̀ ni Ànábì Ọlọ́run ní mínísìn Fáráò náà wá lé ọ fẹ́ pa kọ́lọ́mù tó wá là kó lọ́wọ́ Fáráò náà lọ padà wá wọ́ mi ọ̀nà padà wá bómi lọ ẹ wo àdánwò tó pọ̀ síwájú o tó àsìkò lójẹ́ kí n kọ́ tẹ̀ báyìí o àwọn àdánwò kan tó ṣẹlẹ̀ lẹ́gbàá tá kò nínú omi Ànábì wa Isa alayhi salatu wa salam òun tiẹ̀ bóun ṣe délé ayé oyé sàmọ̀ pé kò ní bàbá ìyá nìkan ló ní àwọn ọmọ Israel tí wọ́n wà nílùú àwọn Yahudi ní tí wọ́n ń sọ fún gbogbo ayé ni pé kò kí ń ṣẹni Ọlọ́run ọmọ sínà ni torí ìyá rẹ̀ sínà ló ṣe ló fi bí orin tí wọ́n kọ káàkiri gbogbo ìlú nìyẹn káwọn èèyàn káwọn bá gbọ́ dáwà tí ń ṣe kíní dáwà tí ń ṣe tó bá débi wọn ní ìwọ ọmọ sínà kí lọ fẹ́ sọ kún bí àfa ìwọ tí yá rẹ̀ ti dá àmọ́kọ rẹ̀ kún bí báwo pé àwọn oníwà gbọ́n tán sọ báyìí wọ́n ti bà wá lóko jẹ́ káàkiri
ìbánilókọjẹ́ gàdá òní o kí àwọn èèyàn rán aṣọ rọ́bọ̀ ọlọ́run kó sì má rí bọ́ iná àwọn àdánwò lá ní o tí ó sẹ́nìkan tó lè gbìjà rẹ lẹ́yìn ọlọ́ àmọ́ ọmọ fẹjọ́ wọn sun ọlọ́run ni ọmọ fẹ ànábì wa Ìsá ó ní àwọn ọba ìlú lásìkò yẹn ó jẹ́ èèyàn tó le díẹ̀ kèfèrí ni àwọn tó jẹ́ àwọn àáfàá Yahudi wọ́n á lọ lè jókòó tọba yẹn pé ẹ̀yin lọ́ba ọmọ kan ó ti di ọ̀dọ́ báyìí o kò tí ì ju bí 33 years lọ àwọn èèyàn ti ń rọ́ lọ́dọ̀ rẹ o tẹ́ ẹ̀ bá tètè múra yọ́ gbàlúmọ̀ yín lọ́wọ́ lòun bá ní yọ́ gbàlúmọ̀ lọ́wọ́ ẹ bá ti rí ẹ pádànù ni bí wọ́n ṣe ń lé ànábì yìí sákàkiri ẹni wọn àsìkò díẹ̀ náà ló fi jíṣẹ́ ọlọ́run kó tó di pé ọlọ́run ní kí Jìbìrì lè kọ́ wá mú wá sí lókè sánmà ó wà lókè sánmà láti jọ́ yẹn kò tí ì padà sínú ayé dàárọ̀ bẹ́ẹ̀ bá ló ti padà sínú ayé tá a bá fàdísì hàn tó lóun ọ̀gbàdísì ànábì gbọ́ fọwọ́ káfíìrì wọ́n tó ọlọ́run nígbàrún ẹ̀ mọ́ ànábì yìí sáń padà bọ̀ nígbẹ̀yìn ayé ẹni bá sì ní ó ti wá á kàn sọ pé ìgbà wo ló dé àwọn àwo ni wọ́n jọ ṣègbà ta làwọn ọ̀rẹ́ ẹ̀ ilé wo ló dé sí ta ni láńlọ́ọ̀dù rẹ̀ kápẹ́ bá kọ́lé náà ní ta ló talẹ̀ fún àwọn bíríkìlà wọ́n bá kọ́lé ẹ̀ á kàn sọ fún pé ọmọ ìyá mọ̀dà yẹn láàmú ìyàwó wo ló ní kí ló kọ àwọn ọmọ ẹ̀ ànábì Ìsá wá kéré nínú ayé tí ó kàn wá téèyàn sí ní mà ìgbà ọlọ́wọ́ kú àwọn afáwọn ni wọ́n kírun sí la bọ̀tà àwọn ọmọdé àtàwọn aláìlákìídà yẹn àwọn gbà pé ó ti ṣe kíni ó ti wá kú níbo lọ́wọ́ kú sí mo sàárè rẹ̀ wọ́n láwọn ọmọ bẹ̀ ọlọ́mọba alákọ̀ọ́sọ wa níbi àyèmọ̀kan tó ànábì wa Ìsá bí ti ṣe jẹ́ nìyẹn tó àwa dọ́dọ̀ olórí oko ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó gbogbo àná láti mọ̀ yẹ ká má máa sọ yẹn mọ́ èwo la fẹ́ sọ ṣé pé wọ́n bí lọ́mọ òrukàn la fẹ́ sọ ni èèyàn wálé ayé kò dá bàbá ẹ̀ mà kò rí bàbá ẹ̀ ànábì ò rí bàbá ẹ̀ rí sallallahu alayhi wa sallam lẹ́yìn bí ọdún díẹ̀ níyà rẹ̀ náà tún kú wa yantakilu min bayti ila bayt ànábì wa ń kó nílé kan bọ́ sílé míì látọ̀dọ̀ bàbá rẹ̀ bọ́ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ láti bẹ̀ ìsàn gbé káàkiri nígbà tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ àwọn ará Mọ́kà wọ́n fojú rẹ̀ mọ́ hàn èèmà wọ́n ló purọ́ ni wọ́n ní akọrin ni wọ́n lólógun ni kí wọ́n máa pè yẹn lákọrin kí wọ́n máa pè yẹn lólógun kí wọ́n máa pè yẹn ní wèrè wa ma sahibukum bi majnun ni ọlọ́wọ́n bá ní ó kì í ṣe wèrè. Ànábì Muhammad sallallahu alaihi wasallam Khadija àti Abu Talib tí máa ń kún lọ́wọ́ Khadija òun tọ́jú ẹ̀ ń mójútó wọ́n jọ ń ṣe dáwà Abu Talib òun máa ń sọ lára níbi aburú àwọn kèfèrí ọdún kan làwọn méjèèjì kú amul usn inú Ànábì bàjẹ́ gan ebi pa Ànábì sallallahu alaihi wasallam yẹn mayami ebi pa ààrẹ ṣe Ànábì lọ́pọ̀lọpọ̀ àwọn àsìkò àwọn àdánwò tí ń báyìí nínú ayé kò sí èyí tí ó bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n lè jáde ní Maka èyí lọ báyìí sì pé ìwọ Maka ìwọ nílùú tí mo nífẹ̀ẹ́ sí jù o tí wọ́n bá lé mi jáde nínú rẹ̀ ìbá ti jáde o àmọ́ kò sí ta fẹsẹ̀ ó tún lọ Mọ̀dínà náà àwọn kèfèrí tún lọ lè bá Mọ̀dínà wọ́n tún lè já lógun ogun Ohud àwọn 70 àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni wọ́n kú tí wọ́n ń gbé wọn pẹ̀lú ẹ̀jẹ̀ báyìí tí wọ́n ń gbé wọn pẹ̀lú ẹ̀jẹ̀ Ànábì ní ẹ má gbé wọn lọ bí kankan ibi tí wọ́n kú náà ní kẹsì kíní ibẹ̀ náà ní kẹsì wọn sí ẹ wo bàdújẹ́ tí ó bá Ànábì jọ ẹ̀ látara bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi wọ́n ní gbogbo ọmọ tá Ànábì bí sallallahu alaihi wasallam pátá gbogbo wọn ni wọ́n kú ṣáájú Ànábì lẹ́yìn Fatima nìkan ló ṣẹ́kù lẹ́yìn oṣù mẹ́fà tá Ànábì kú ní Fatima náà kú Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní tẹ́ bá ń ṣe mú Ànábì ní tẹ́ bá ládàáwò Ànábì ní ẹ máa rántí àdánwò tèmi yóò jẹ́ kádánwò tí yóò fúyẹ́ síbẹ̀síbẹ̀ náà òun náà lọ́lọ́run fẹ́ràn ju gbogbo àwọn Ànábì Ọlọ́run abẹ́lọ́run nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sàbà kí Ànábì wọ́n padà wá ń fa Ànábì sí ẹ̀yẹ pé huwa abtar bó ṣe wà ń kọ̀ lẹ́yìn tó bá ti kú ó kú fínfín ni tó bá ti kú kọ̀ lẹ́yìn huwa abtar kò sẹ́ni kan tí ó gbà kó lọ́wọ́ ẹ̀ tó bá ti kú ìsìlámù ẹ̀ ti kú Ọlọ́run ní inna shani'aka huwal abtar Ọlọ́run ní àwọn tí wọ́n ń bú ọ tí wọ́n ń sọ̀rọ̀ láì dáa tí wọ́n fi ọ́ sí ẹ̀yẹ àwọn ni wọn ò ní lẹ́yìn gbogbo òsì lẹ́yìn nísìn ṣe Ànábì wá lẹ́yìn àbá Ànábì ò lẹ́yìn Ànábì lẹ́yìn ìyàwó Aisha ò bímọ ó sì wù Ànábì kó bímọ nínú àwọn àdánwò ayé nínú àwọn ẹbí
àwọn ẹbí tí wọ́n ń ṣọ̀tá rẹ̀ Abu Lahabi ọ̀tá Ànábì ni, Abu Jahl ọ̀tá Ànábì ni, Abubakar àti Uthman àwọn sì gba Islam. ẹ dákun ẹ jẹ́ ká gbà pé ilé ayé kálukú ní ọkàn tiẹ̀, kálukú ní orí tiẹ̀, àmọ́ ká bẹ̀ Ọlọ́run ọba kó dákun kọ́mọjá dánwò kọ́lọ́mọjì ó ṣokùnfà tá a fi ní wàlì Jánnà Ọlọ́run, kọ́mọjá dánwò ọlọ́mọjì ó ṣokùnfà tá a fi wọná Ọlọ́run. gbogbo èyí tí ń bẹ wájú kálukú wa yìí bọ́lọ̀ sí mú ti àwọn ànábì Ọlọ́run ọba lọ, ọlọ́mọsá mú tiwa náà lọ. ànábì Yusuf padà jáde lẹ́wọ̀n, ànábì Ayuba ó padà gbádùn, ànábì Zakariya ó padà bímọ, ànábì Ibrahim náà ó padà bímọ. gbogbo àwọn ànábì Ọlọ́run, ànábì Muhammad lé jáde ní Mákà ó padà sí kíní, ó padà wọlé náà ní ọ̀rọ̀ kan tí a ní ó ṣe balẹ̀ ìpè bàdàwò bá lọ oye Ọlọ́run ọba aláàyò padà solve problem. àwa bẹ̀lọ̀ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá mú wa dó ọlọ́mọdé sin wọ́n bàjẹ́ o. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa antum insha Allah ta'ala. ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون